kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí Ìbàdàn rédíò lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa tá a pè ní Facebook, Instagram, YouTube. Ẹ̀yin wà lórí ìtàkùn ayélujára ní Radio Garden. Ibẹ̀ lẹ́yìn wà ní gbogbo bíkíbi àyè káàyè pọ̀nà àyè tó wù kétò ti lè bá yín. Ibi kó wù kẹ́ ti lè máa gbọ́ mi kétékété. Bóyá wọ́n tí ẹ wà lórí Àròyé TV ló ti ń gbójú wò mí kétékété. Dákun ìkúnlọ́wọ́ tó lè ṣe fún mi ni pé kó follow, share rẹ̀, comment. Àtẹ̀wé àtàgbà ẹ dákun ẹ súnmọ́ mi níyà yín. Ẹ jájọ foríkorí kájọ fikùn lukùn. Fún ti sáà tá a wà yìí kájọ dọpọlọpọ̀ dáadáa. Ìgbà ò lọ bí òréré lóòótọ́. Àwọn àgbà náà ló tún wá tún jó yé wa pé ayé ò lọ bí ọ̀pá àbọn. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni? Káyọ̀dé máa jà òrè. Ìgbà ò lọ bí òréré. Gbogbo alágbára ayé pátápátá. Ọmọdé òkú. Ọ̀gá lọ́fíìsì yìí. Ẹ̀gbọ́n sàbúrò ọkọ sáya. Gbogbo bí àyè tá a ti lè wà tá a ti lè jura wa lọ torí a máa jura wa lọ nínú ayé ni. Má gbàgbé pé ìgbà lọ bí òréré. Ló máa kú. Ẹ má gbàgbé pé sáà kan la lò lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Sáà ọdún bíi mẹ́jọ la lò lọ, ẹnìkan ló wà ń bẹ̀. Sáà míì náà látún ti wọkọ̀ rẹ̀ yìí. Ìgbà tó bá di 2027 àtúnlá tún fẹ́ yan sáà míì tá a tún máa bá lọ. Má gbàgbé pé ìtàn ló ń kọ nínú ayé. Ọ̀gá iléeṣẹ́ yìí ìtàn ló ń kọ. Ọ̀gá iléèwé, ọ̀gá lọ́fíìsì tọ́mọ ọmọ wáṣẹ́ wá sọ́dọ̀ rẹ̀. Onítọ́mọbìnrin yìí ò bá tí mẹ́yìn lélẹ̀, ó tí ì fúnṣẹ́. Ẹ̀rín ẹ̀ pa mí I laughter. Ó lè wà ń bẹ̀ lóòótọ́ kó jẹ́wọ́ ló lò ní gangan. Ṣùgbọ́n só ti mẹni tí ó lọ́la. Ìgbàlá ni ẹnìkan ò kí ń láyé títí, má gbàgbé. Tó o bá sì ti gbàgbé jẹ́ rán ọ létí. Ìgbà kò lọ bí òréré. Ọmọ tó fẹ́ wọlé ìwé tẹ́ ẹ lọ rẹ́bùrú rẹ̀ pé tí ò bá ti sanwó kan tẹ́ ẹ gbà bẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ kò létí ṣe kíni kò létí. Àga tó o jókòó sí yẹn yẹ sà yẹ mà. Má gbàgbé pé àga alága ni. Ẹni tó ní sùúrù kì í ṣe èèyàn kékeré. Àga alága gangan ni àga tó o jókòó sí yẹn o. Ẹ tí ì máa bí àga alága ni Ọlọ́run, torí pé àwọn kan ló ti jókòó ń bẹ̀ kí wọ́n tó jókòó síbẹ̀, àwọn kan ni ó sì tún jókòó ń bẹ̀ nígbà tí wọ́n bá dìde kù ń bẹ̀ tán. Bó ṣe rí nù. Ìmọ̀ràn àgbà látẹnu Káyọ̀dé ọmọ Àjàó. Ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímútábà lóògùn. Ògbó mi kò gbọ́ ọmọ àfògbó làjà. Àìsá ni mí jagunjọ bí ọmọ alákàtàkú ẹrẹ. Òǹkè tán ògbórí ẹlẹ́mọ̀sọ́bọ̀ ogun ọmọ ajílétí níwájú ẹ̀kẹ́ lóògùn. Ọmọ ọlọ́run gbẹ́kùn ìyá ńlá wọ lọ́jọ́ ọkà tó dùn yùngbàyùngbàyùngbà. Kí ni mo máa wí, kí ni mo máa sọ? Má wò ó pé kí lọmọ kékeré yìí ń bá mi sọ. Èmi kọ́ mò ń sọ̀rọ̀ mọ́, Ọlọ́run ọba mi ní gbin kàn nínú mi. Bí òréré. Ọmọdé òkú. Mo mà kí yín nú ọ́fíìsì yìí o. Mo kí yín nú ilé yìí. Mo kí yín níbi tẹ́ ẹ̀ ti ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n.
èmi ló dé tó ní pé ìwọ náà ló mọ ṣe kíni ló mọ tà lọ ẹlòmíì ò gbọ́dọ̀ gbé gbá ọjà tí wọ́n ń tà mọ́. títí ẹnìkan náà lọ fẹ́ káyé máa gbọ́ ń lo fẹ́ káyé máa rí. I am there, I am there. My brother, my sister, let me enlighten you more. You are there. That's the reason why people calling you. If you are not there, they will call another person. Wà ń bẹ̀ ní a fi ń pè ọ́ tó o bá sẹ́ńbẹ̀ máa ń wó pẹ̀lú mi. Ìgbà lónígbà lò. Ìgbò tọlọ bí òréré ayé ò tọlọ bí ọ̀pá àbọ̀n. Àkókò tí ń kó mi ń papá máa rọ.